Ẹ̀kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa alẹ́ data, níbi tí a ti máa ń rí àwọn ẹwà eléyìí tí ó wà nínú àwọn data tá a ti máa ń ṣàlàyé fúnra wa bá a ṣe lè máa lo R programming ní èdè Yorùbá. Pẹ̀lú ògo Ọlọ́run Ọba, a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ yìí bákan náà, agbára Ọlọ́run Ọba. Fún àǹfààní àwa tí a bá ti ń bá wa ká lọ, ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, a ṣàlàyé ìdí tá a fi bẹ̀rẹ̀ R ní èdè Yorùbá àti àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan tí ó mú wá fún wa. Ìdí tó fi jẹ́ pé à ń ṣàlàyé ní èdè abínibí wa tí a mọ̀ sí èdè Yorùbá. A sọ gbogbo àwọn tá a mọ̀ pẹ̀kẹ́lù nínú R yìí, so gẹ́gẹ́ bí bá a ṣe lè mọ lo R Studio, so bá a ṣe lè mọ manipulate àwọn data wa, bá a ṣe lè mọ gbé àwòrán eléyìí tó yanrantí tó, bá a ṣe lè mọ gbé jáde fún data wa. A sọ fún wa pé tá a bá ti parí àwọn wọ̀nyí, a máa ṣàlàyé bá a ṣe lè mọ analyze àwọn data wa pẹ̀lú àwọn statistical text lóríṣiríṣi. Tí gbàláyé bá tún wà, a gbẹnulé bá a ṣe lè mọ lo R náà fún machine learning. A ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá náà tí a ń pè ní variable, so àlàyé lórí variable àti bá a ṣe rí gẹ́gẹ́ bí adélé tó yẹ pé a lè fi mọ gbé àwọn data ọlọ́kan-ò-jọ̀kan sí. A rí pé variable yìí a lè yí ipò sí nǹkan mìíràn, ó dà gẹ́gẹ́ bí s náà ni. Ṣẹ̀ǹpé tá a sọ pé s plus 3 ní mathematics gẹ́gẹ́ bí àpèjúwe, ìtumọ̀ náà ni pé kí ni nọ́mbà kan tá a máa rò mọ́ 3, so ti yé bá wọn. So ẹ rí pé nọ́mbà kan yẹn ó lè jẹ́ nǹkan kan, ó lè jẹ́ 1, ó lè jẹ́ 2, ó lè jẹ́ 400 àbí nǹkan báyìí máa rí gẹ́gẹ́ bí variable báyẹn náà. Àwa ṣàlàyé pé ó dáa púpọ̀ o, tá a bá fẹ́ mú variable wa ká máa mú àwọn tí ẹ bá ṣe inbuilt function. So bóyá nísìnyí báyìí a ti mọ̀ pé main ni mo ń ṣiṣẹ́ fún láti fi wá average àwọn data ni o, a gbọ́dọ̀ lo irú àwọn kan báyìí, a gbọ́dọ̀ lò fún láti fi create variable wa. A ṣàlàyé bá ṣe lè mọ lo comment náà àtàwọn àǹfààní rẹ̀. A ṣàlàyé àwọn agbègbè mẹ́rẹ̀ẹ̀rin tí ó wà nínú R Studio wa, so gẹ́gẹ́ bí script, console, so environment àti miscellaneous. Pẹ̀lú ògo Ọlọ́run bá a máa bẹ̀rẹ̀ ní ibi tí a dúró ní ọ̀sẹ̀ tó kọjá, a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ mìíràn tí a ń pè ní data types. So data types. Kó tó di pé máa tẹ̀síwájú, ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá mò ń ṣàfiwé programming language yìí gẹ́gẹ́ bí èdè kan eléyìí tó yẹ pé a mọ̀ ń sọ. Àtìmọ̀pá àtàjẹ́ Yorùbá, èdè tá a gbọ́ òun náà ní kíni o, èdè Yorùbá fúnra wa, Yorùbá tó yanrantí tó. Ẹ rí i pé mo mú àpèjúwe ìgbà tí mo ṣe àgùnbánirọ̀ ní ilẹ̀ Haúsá tó yẹ pé mo lọ sọ tí kò yanrantí tó, ẹ rí i pé ó ṣe kíni o, ó kó bá mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ bá kọ̀ǹpútà wa sọ̀rọ̀, a ní tá a fi mọ́ bá sọ̀rọ̀, wọ́n lè mọ́ gbọ́ Yorùbá bá a ṣe mọ́ gbọ́ yàkálá ṣe àwọn artificial intelligence ti wà tó fi jẹ́ pé a fi lè mọ́ bá kọ̀ǹpútà sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú àwọn tá a fi lè mọ́ bá kọ̀ǹpútà sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà, òun náà ni programming language. So lára wọn òun náà la ní Arua eléyìí tó yẹ pé à ń lò báyìí. Mo bí a gbọ́ àlàyé yẹn yékéyéké. Ẹ rí i pé gẹ́gẹ́ bí èdè wa náà ni, gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì, gẹ́gẹ́ bí àpèjúwe, ṣe mọ̀ pa ní àwọn tó jẹ́ pé ó ṣe kí ni ó pé tó máa ń perí sentence kan. Gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ní Gẹ̀ẹ́sì, tí n bá sọ pé Gafari is a boy. Ẹ rí i pé Gafari a lè ṣe ìpín rẹ̀ sí bóyá kí n tí a ń pè ní part of speech gan. Ẹ rí i pé Gafari ń sìn yóò mọ̀ jẹ́ kí ni o, yóò mọ̀ jẹ́ noun. Is òun là ń pè ní verb. Mo bí agbára yẹ yékéyéké báyìí. So ẹ rí i pé àwọn part of speech tó jẹ́ pé tá a bá kọ sẹ́ńtẹ́ǹsì kan, a lè mọ àwọn structure tí ó mọ ní, a lè mọ in tí ọ̀kọ̀ọ̀kan wọ́n túmọ̀ sí. So ti yẹ báwọn. So àwọn eléyìí là ń pè ní part of speech. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú programming wa, aláwọn data types sí wa tó yẹ pé a lè ṣe kí ni o, a lè ṣèpín wọn.
ìdí tó fi jẹ́ pé a fi ní data types ní nínú tá bá ti ń tẹ̀síwájú níbi ẹ̀kọ́ wa à ń pè kankan ní object oriented programming. Object oriented programming lọ́pọ̀lọpọ̀ wọ́n ń pè ní OOP. So Haruna object oriented programming ni tó ẹ pé ó mọ́ ní àwọn data tó ẹ pé wọ́n mọ́ fi ṣiṣẹ́ ó mọ́ ní ìpín wọn tàbí ó kọ tá a lè fún wọn gẹ́gẹ́ bá ṣe lè mọ́ ṣàfiwé gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń lò ní sentence yẹn ní èdè Gẹ̀ẹ́sì yẹn gẹ́gẹ́ bá ṣe lè mọ́ pa wọn náà ní kí ni o part of speech. Mo bá agbára yẹn yékéyéké báyìí kí n fi lè ṣàlàyé tí a ń pè ní object fún wa. Ẹ rí pé tá bá ní object ẹja wo car wa gẹ́gẹ́ bí àpèjúwe. Ẹ rí pé car nísìn ó ní àwọn kankan tí a ń pè ní data o. So ti bá wọn. So data ni àwọn kí ni o àwọn nǹkan kan tó yẹ pé ó ní bóyá gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí máa sọ pé color ẹ rí pé color data rẹ̀ kan ni ṣé color white ló ní àbí color dúdú. So model iye ọdún wo ni wọ́n ṣe ẹ rí pé data nìyẹn. So àwọn tá ń pè ní attribute yẹn àwọn attribute rẹ̀ àwọn ẹwà rẹ̀ àwọn là ń pè ní data. So ti bá wọn. So ṣùgbọ́n àwọn behavior rẹ̀ bóyá bí function àbáwọn kọ̀ọ̀kan bóyá bó ṣe lè sáré sí ni o bóyá break ni o ìyípo ẹni o òun là ń pè ní kíni o àwọn là ń pè ní functions tí a tún pè ní behavior. So object ń sìn àti gbé gẹ́gẹ́ bí car tó wáyé pé data náà tún yé wa ẹ rí pé ní orílẹ̀-èdè Nàìjíríà wa gẹ́gẹ́ bí àpèjúwe báyìí lónìí ẹni tó jẹ́ Dangote wọ́n ní láti òní lọ àwọn tí ibi ilé ìfọpo wọn ó ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé àní mọ ra epo láti ìlú òkèèrè mọ́. So ti yé báwọn ẹ rí pé Dangote ní ṣe ká pé wọ́n á gbẹ̀yìn ṣe pé nínú àǹfààní tá a fi ń kọ́ hard programming sí náà ni pé kí ni o ká lè jẹ́ gẹ́gẹ́ bí data analyst. Bóyá tó bá padà yá Dangote wa gbà yín pé ok lágbájá o a fẹ́ kẹ́ jẹ́ data analyst wa ẹ fẹ́ kẹ́ mọ̀ ṣe kí ni o kẹ́ mọ̀ bá gba data wa. Ẹ rí pé àwọn data ò lẹ́mọ̀ gbà nínú àwọn data tẹ́ mọ̀ gbà wọn náà ni pé kí ni o bóyá àwọn ọjọ́ tẹ́ fi ń ta epo. So ti ẹ rí pé ó lè jẹ́ Monday ó lè jẹ́ Tuesday ó lè jẹ́ Wednesday ó lè jẹ́ Thursday ó lè jẹ́ Friday báwọn. So ní àwọn data tó yẹ pé ẹ tún lè mọ̀ gbà òun náà ni pé kí ni o irú epo wo ni ẹ rí pé a ní diesel a ní eléyìí tó yẹ pé àwọn ọkọ̀ òfurufú gan mọ́ ń lò. Èyí tó common jù tí a pè ní PMS òun náà ni petrol tó yẹ pé a mọ́ ń lò a ní kerosene. Ẹ rí pé data kan náà nìyẹn. A tún lè ní data mìíràn bóyá iye tí wọ́n ń ta ọ̀kọ̀ọ̀kan wọn. So ti yé báwọn. So a tún lè ní àwọn kan mi bóyá ibi tí wọ́n ń gbé lọ ṣe pé nísìnyí Dangote ó wà fi ń ṣàfihàn ní ọ̀sán pé tó bá padà yá á padà mọ̀ pé iye epo báyìí gangan là ń lò lórílẹ̀-èdè wa. Ajá sí pé a lè sọ pé kí náà ibi tépo ń lọ ṣé Nàìjíríà ni àbí bòmí. So ti báwọn bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. So tó wáyé pé true òun náà ni pé Nàìjíríà ni lọ tó bá jẹ́ pé false bẹ́ẹ̀ kọ́. Ẹ rí pé àwọn data ta ní wọ́n ní àwọn ẹwà lóríṣiríṣi. Ẹ rí pé tẹ́ bá wà wọ́n dé wọ́n kàn lọ́rọ̀ ní text ni wọ́n iye tí wọ́n ń ta epo ẹ rí pé kí ni ó mọ jẹ́ nọ́mbà ni ó mọ gbé wá ibi tí ń lọ ṣé Nàìjíríà ni àbí Nàìjíríà kọ́ ẹ rí pé inú kóhun jẹ́ kí ni o gẹ́gẹ́ bá ìṣàlàyé lọ́sẹ̀ tó lọ tí a ń pè ní boolean true or false ṣé gbogbo àwọn eléyìí wọn la ń pè ní kí ni o data type tí màá máa ṣàlàyé nísàlẹ̀. Ó wá ṣàǹfààní o nínú programming wa láti mọ etí ọ̀kọ̀ọ̀kan àwọn data type tó túmọ̀ sí àti bí táti mọ lò wọ́n so that kò fi ní mọ gbé error wá fún wa gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ẹ rí pé tí ó bá dá ewúrẹ́ mọ̀ àti tí ó dá àgùntàn mọ̀ wọn àná ya lágbájá lọ sínú yàrá yẹn lọ ka iye àwọn ewúrẹ́ àti iye àwọn àgùntàn tó wà ńbẹ̀ tàbí tájá gan náà bá wà ńbẹ̀ iye àwọn ewúrẹ́ àti iye àwọn ajá tó wà ńbẹ̀ ṣe pé tó bá ṣe làákà yóò mọ̀ pé okay now a kó ewúrẹ́ jọ sẹ́gbẹ̀ kan a kó ajá òun náà jọ sẹ́gbẹ̀ kan ajá sí pé tó wáyé pé ewúrẹ́ márùn ló wà ńbẹ̀ màmá ní ewúrẹ́ márùn ajá mẹ́ta ṣe ń pa ní sọ pé ajá wúrẹ́ ṣe ń pé tẹ́nìkan bá ní mo débẹ̀ ní sí mo rí ajá wúrẹ́ mẹ́jọ ṣe ń pé a mọ̀ pé tẹ́nìyẹn sọ náà kò sí kíni o kò bá láàka ìmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Haruna a gbọ́dọ̀ mọ àwọn tá a fi lè mọ ṣe kíni o tá a fi lè mọ ntí ọ̀kọ̀ọ̀kan àwọn data wa jẹ́ òun lá sódà ká lè mọ̀ fi wọ́n ṣiṣẹ́ so ti nínú àwọn data types tá a wá ní eléyìí tí a máa sọ púpọ̀ jù ń bẹ̀ léni òun là ń pè ní atomic tàbí primitive data types ẹ jẹ́ kí n fẹ́ àpàtì mi lójú so that a lè mọ̀ rí dáadáa
mo bí a ti ń rí àpàtì mi yẹn báyìí àwọn yẹn pè mí lákìyèsí ní ọ̀sẹ̀ tó kọjá pé kí ni ẹ̀ ń bo console so ayé rí pa mọ̀ rí dáadáa báyìí ṣé a ti ń rí dáadáa so ẹ̀wá tá a bá ti open ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ rí pé bí ta ṣe ta bẹ́kọ̀ dé lọ́sẹ̀ tó kọjá ni o a ti ṣàlàyé fún wa pé ká ṣe kí ni o ká create project so that a mọ̀ lọ níbẹ̀ ẹ̀ gbé project tèmi ti create lélẹ̀ lẹ́ẹ̀kan sí fáà tá a bá ṣe ń darapọ̀ mọ́ àtàbá fẹ́ create project a lọ sí file a mọ̀ new project a dẹ̀ create ẹ̀ ṣùgbọ́n tá a bá ti create ẹ̀ bóyá nísìnyí mo fẹ́ create another script mìíràn fún ta fẹ́ ṣàlàyé lẹ́ni mo ní máa mú bí báyìí so ti bá new file so tàbí kí n tẹ Ctrl Shift N ṣe pé new file bó ti create new file tó yàtọ̀ sí tí mo ń tẹ̀ tẹ́lẹ̀ ṣe pé àǹfààní ká mọ ní script òun náà ni pé gbogbo àwọn kóòdù tí mo tẹ̀ lọ́sẹ̀ tó kọjá yẹn tó wáyé pé nínú console nìkan mo kàn tẹ̀ sí ṣe pé àwọn console a ní ó lè mọ jáde nínú console náà bákan náà but àǹfààní ká mọ tẹ̀ sí script òun náà ni pé a lè mọ gbé pamọ́ débi pé tá bá fẹ́ lò lọ́jọ́ iwájú yóò lè mọ jẹ́ lílò fún wa ó yẹ já save eléyìí náà a fẹ́ pé náà ní kí ni o data types so tí ẹ rí pé script wa titun lélẹ̀ so ká pé ìfẹ́ rí gbogbo àwọn eléyìí tí mo ti ṣe lọ́sẹ̀ tó kọjá nínú console yẹn mo fẹ́ delete ẹ̀ so nínú àwọn tẹ́ bá fẹ́ delete console ẹ wo kí níbi ìgbálẹ̀ ibi mop tó wà níbi console yẹn ní apá àlàáfíà mi lọ́wọ́ ìsàlẹ̀ ẹ wo ibi tí mo gbé cursor mi lọ so òun lè fi lè clear console tàbí kẹtẹ control ẹ rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ẹ pé tí bá tẹ 1+1 sí so tí ẹ bá ẹ gbogbo tu wa ajásípò tí ń ṣiṣẹ́ ọ̀yà aláàfẹ́ ṣe kí ni o data types so mo fẹ́ fi ká fi mọ ṣàlàyé ká lè mọ gbọ́yé mo dẹ̀ ní ìta ṣe hash tá gbé síwájú ọ̀la ń pè ní comment ó mi pé tí n bá rọ̀nù line yẹn kò ní mọ ṣiṣẹ́ so mo nínú àwọn tá a fẹ́ mọ ṣàlàyé lè ní òun là ń pè ní kí ni o tàbí tá a mọ lò lọ́pọ̀lọpọ̀ ọgbà so a máa ń pè ní atomic tàbí primitive data types so primitive data types mẹ́rin òun làwọn atomic tàbí primitive data types yìí pín sí o tẹ́ bá gbàgbé ẹ rí pé mo ní tí wọ́n bá gbà wá sí Dangote a lè mú àwọn data yọ nínú bí iṣẹ́ wa ṣe pé náà tá lè mú yọ náà ni pé kí ni o ọjọ́ òun là ń pè ní day ajá sí pé day yìí o a lè pè ní data a lè ní day àbí so nínú àwọn tó àsọlẹ̀ kan jẹ́ ká kọ́ list gbogbo wọn so that ká tó ṣàlàyé ọ̀yọ̀ kọ̀ọ̀kan ẹ̀rí dé yìí tàbí kí n tiẹ̀ mọ́ ṣe papọ̀ so irú àwọn dé yìí irú data yẹn o là ń pè ní character so tí bá o là ń pè ní character àbí ẹ̀jẹ̀ nǹkan báyìí pé characters so tí gbogbo àwọn data tó bá jẹ́ pé ó wá lọ́rọ̀ bóyá letter tàbí string ni tó bá jẹ́ bí tó bá wà ní sentence náà tàbí tó tiẹ̀ jẹ́ pé letter ni àbí words ni irú àwọn kíni ẹ̀ là ń pè ní character gẹ́gẹ́ bí àpèjúwe Monday so tí bá so Tuesday ọ̀yà sẹ́lẹ̀ fún mi lápẹẹrẹ mìíràn Thursday ọ̀yà kódà Gafari so tí bá character ni mo bí agbára yíyẹ yékéyéké ọ̀yà pẹ̀lú data Dangote tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan sí ta ló lè tún sọ irú àwọn data type mìíràn ta tún ní ẹ̀rí pa tún ní àwọn data tó mọ́ ń wá lágbọ́nrin nọ́mbà wá ra àwọn tó ń wá lágbọ́nrin nọ́mbà yìí a máa ń pè wọ́n ní numerics ní àrùwá wọ́n wá ṣàpín àwọn numerics yìí sọ́nà méjì so tí bá a lè ní double so tí a lè ní double then a dẹ̀ ṣe lè ṣe kí ni o a lè ní integer so a lè ní integer máa padà máa ṣàlàyé nísàlẹ̀ so tá bá ní double yìí so ẹ ti ṣe pé ọ̀nà mìíràn tí kí ló kọ ìpín sí náà ni so tí bá so numerics double òun náà ni in tó bá ní decimal point tá lè fi pè ní báyà bí rational number láwọn ìwé mìíràn wọ́n máa ń pè ní float àbí nínú programming language mìíràn báyà bí àwọn tá bá ń ṣe Python rí pé floating so tí bá float ní tó bá jẹ́ pé fraction ẹ mọ̀ pé fraction fún wa ní kíni o decimal ráwọn eléyìí àwọn tó jẹ́ pé bí whole tó yẹ pé wọ́n ṣe kíni o wọn ò ní decimal nínú ṣẹ́tí ìdí tó fi ṣe pàtàkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn double àti integer yìí wọ́n máa ń sábà lò wọ́n lápapọ̀ wọ́n máa ń padà jẹ́ numerics ṣùgbọ́n ìdí tí wọ́n fi ṣàdáyẹ̀rí rẹ̀ pàápàá jùlọ ní ayé àtijọ́ nígbà tó jẹ́ pé àwọn memory tá a mọ́ fi ń ṣe kíni o tá a fi mọ́ ṣe data yẹn tí ò tí gbòòrò jù báyìí lọ ẹ ti gẹ́tẹ̀ báwọn so nínú ìtọ́pọ̀lọpọ̀ tí wọ́n mọ́ ń ṣe láti lè jẹ́ kí iṣẹ́ wọn kó yá kánmọ́kánmọ́ ṣe pé tẹ́ bá ń code tàbí tẹ́ bá ń program ní kọ̀mpútà ń pè nǹkan ní bit ṣe pé bit yẹn ó lè jẹ́ 0 tàbí 1 so tí báwọn so tó ayé pé single bit
a lè fi represent value méjì, so ìyẹn máa jẹ́ 2 raised power 0. So tó bá yẹ pé bíìtì bíìtì ọyọ kan, so a lè fi represent value méjì 0 tàbí 1. Tó bá yẹ pé bíìtì méjì la ní, a lè fi represent value mẹ́rin, so tí bá wọn, so 2 raised power 2. Omi ń pé tó bá yẹ pé a bá fẹ́ ní bíìtì n yóò máa jẹ́ 2 raised power n. Ẹ má jẹ́ ká lọ síbi àwọn theory yẹn jùjùjùjù. So bẹ́ẹ̀ tí mo fẹ́ gbìyànjú láti sọ ni pé, so ìdí tí wọ́n fi máa ń ṣe tí wọ́n fi máa ń gbìyànjú láti lè ṣàdáyanrí double àti numerics, so ní ìgbà yẹn òun náà ni pé kí ni o, tá bá ní numerics, so òun náà ni pé tá bá ní numerics tàbí tá bá ní numerics, tá bá ní integer, ṣe pé mo sọ fún wa pé integer òun ṣe kí ni o, òun ní decimal point. A já sí pé double tó jẹ́ float yẹn, èyí tó mọ ní decimal point yẹn, òun mọ ní in tá ń pè ní kí ni o, yóò mọ lo in tá ń pè ní bit ju integer lọ. So nínú àwọn data type kan nìyẹn. Kí ni mo pè alákọ̀ọ́kọ́ la ń pè ní character. Kí ni mo pè ẹlẹ́ẹ̀kejì, mo la ń pè ní numerics. Mo dẹ̀ ṣàlàyé pé numerics yìí ó lè túmọ̀ sí kí ni o, ó lè túmọ̀ sí ó lè jẹ́ double, ó dẹ̀ sì lè jẹ́ integer. Nínú àwọn ìpín mìíràn tá lè gbà pín data wa sí, òun náà la ń pè ní kí ni o, ìpín ẹlẹ́ẹ̀kẹta, òun la ń pè ní boolean tàbí ká pè ní logical. So tí bá, so logical, ẹ rí pé mo ṣàlàyé fún wa pé nínú àwọn data tá tún lè gbà nínú ilé epo Dangote, òun náà ni pé ṣé ọkọ̀ tó ń gbé kohun, ṣé Nàìjíríà ló ń jẹ́po sí ni àbí Nàìjíríà kọ́? Ṣé pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ dẹ̀ ni? Mo dẹ̀ sọ fún wa pé boolean ó lè jẹ́ true, ó dẹ̀ sì lè jẹ́ kí ni o, ó lè jẹ́ false. Mo bá gbọ́ yé bá wọn. So ẹ wá di boolean yìí o, òun là tún máa ń pè ní logical. So òun là ń pè ní logical. So tẹ wá kó àwọn data yìí jọ, bóyá nísìnyí mo fẹ́ mọ lo àwọn integer lọ́pọ̀lọpọ̀, tàbí mo fẹ́ mọ lo character lọ́pọ̀lọpọ̀, tàbí àwọn logical tí n bá fẹ́ mọ ṣe kí ni o, tí n bá fẹ́ mọ tò wọ́n jọ, òun là ń pè ní structure. So ẹ rí pé structure yìí àwa lè ní vector, gẹ́gẹ́ bí màá ṣe mọ ṣàlàyé, tó bá wà ní array ní 1 dimension, as màá ṣàlàyé sálẹ̀, a lè ní list, a lè ní function, a lè ní matrices. Ẹ jẹ́ ká máa mọ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan. Logical, ẹ pé mo ní logical ọkọ̀ mi ta lè pé logical òun náà ní kí ni o, boolean. Ẹni tó ṣe ìdásílẹ̀ data type yìí, òun náà ní ọ̀jọ̀gbọ́n George Boole. Àbùkátà láti mọ ọkọ̀ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá mọ iye wúrà là ń ṣe kí ni o, là ń tà fún. Ẹ pé mo ṣàlàyé pé ó lè jẹ́ true, ó dẹ̀ sì lè jẹ́ kí ni o, ó lè jẹ́ false. Níbo láti máa lo àwọn true tàbí false, àwọn logical data yìí lọ́pọ̀lọpọ̀ gbà? Ọ̀nà méjì tá lè mọ́ gbà lò, òun náà ni pé tó wáyé pé condition kan ó bá ṣiṣẹ́, ẹ mọ́ gbàgbé o, ẹ rí pé nísìnyí mo sọ fún wa pé ká gbé deliverable A tàbí deliverable 1 tó bá gbé nǹkan lọ sí Ghana, á padà dé sàlẹ̀. Ṣé pé Ghana ni irú data yìí, ṣé pé kí ló wọ́n mọ̀ jẹ́? Ṣé numerics ni àbí character ni? Gẹ́gẹ́ máa ṣe ṣàlàyé sàlẹ̀, tẹ́ bá fẹ́ kọ character, ẹ mọ̀ fi quotation mark síbẹ̀, bẹ̀tẹ̀ jẹ́ ká kọ báyìí náà. So tí bá wọn, ṣé pé deliverable 1 yẹn. Ká pé mo ní deliverable 2, ká pé Nàìjíríà ni wọ́n gbé yẹn lọ. Nàìjíríà, a dẹ̀ ti mọ̀ pé àwọn ẹ wo variable aláwọ̀kọ́ a pè ní deliverable 1, a pè iye ẹlẹ́ẹ̀kejì ní deliverable 2. A dẹ̀ mọ̀ pé nínú ibi tí ó yẹ kí epo Dangote ọmọ lọ nígbà ẹgbẹ́ NNPC ló ń tà ní Nàìjíríà nìkan ni. A já sí pé a lè fẹ́ mọ̀ bóyá ibi tí wọ́n gbé epo kan lọ, bóyá lọ́jọ́ Monday ibi tí wọ́n gbé epo yẹn lọ, ṣé Nàìjíríà ni àbí Nàìjíríà kọ́? Láti fi lè ṣe kí ni o, láti fi mọ̀ yẹ eléyìí wò, à ń pè nǹkan ní kí ni o, comparison statement. So òun ni ìsíkọ̀tò méjì báyìí, ìsíkọ̀tò méjì ẹ̀ láfi mọ̀ yẹ comparison statement wọn. Ṣé pé deliverable méjì ni deliverable 1, deliverable 1 tí ń ṣe variable aláwọ̀kọ́. Mo lè fẹ́ wò pé sọ́dọ́gba, ṣé Nàìjíríà ni wọ́n gbé lọ? Ẹ máa wò ó sí hàn. Ẹ má bínú. Ṣé mọ̀dí tó fi gbẹ́ ìyẹn wà o? So tiye, torí pé mi ò ṣe kí ni o, mi ò character náà, mo dẹ̀ ti ṣàlàyé fún wa pé character yóò mọ̀ wà ní quotation mark. So ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí nsìn, ó ń wò bóyá
àwọn condition kan tá ti gbé kalẹ̀ bóyá yóò mọ̀ ṣiṣẹ́ àbí kò ní mọ̀ ṣiṣẹ́ nínú tá lè mọ̀ gbà lo logical nìyẹn pé if tó bá jẹ́ pé nǹkan kan kó ṣàlàyé nǹkan kan tó bá jẹ́ pé epo Nàìjíríà ni wọ́n já lọ nígbà yẹn pé trunk wà yìí a ní Nàìjíríà ní kó mọ̀ já sí ajá sí pé tó bá já síbẹ̀ ní deliverable yẹn o a máa ní true tó bá yẹ pé kò já síbẹ̀ yóò mọ̀ jẹ́ false àwa ní deliverable wà yẹn data yẹn Ghana ni trunk yẹn Ghana ló gbé lọ so ẹlẹ́ẹ̀kejì Nàìjíríà ni so máa fẹ́ wò pé ṣé deliverable wà o ṣé Nàìjíríà ló gbé lọ ọ̀nà tí mo lè mọ̀ gbà lóhùn náà ni pé kí n lo logical data ẹ mọ̀ wọ́n di àpàdà tá a bá apply àwọn kíní ẹ mọ̀ rí dáadáa bẹ̀tẹ̀ kan jẹ́ ká mọ̀ gbọ́ àwọn data type yẹn yé dáadáa náà so first ni mo fẹ́ kọ́ bí báyìí so ti ẹ rí pé tẹ́ bá wọ ẹlẹ́ẹ̀kejì ń sìn ṣe pé deliverable 2 tó ń ṣe variable ẹlẹ́ẹ̀kejì mi tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ deliverable 2 kí nìyẹn so ká pé mo sọ pé òun náà Nàìjíríà mo ìtumọ̀ náà ni pé mo ní ìsíkọ́ tẹ́ bá kọ ìsíkọ́ tó méjì yẹn òun náà ni pé kí ni o comparison statement ẹ fẹ́ mọ̀ yẹ̀wò bóyá ń tó wà lápá tún àtàpọ̀ sí bóyá wọ́n dọ́gba so ti yé bá so bóyá wọ́n wà equivalent ọ̀yà ẹ pé tẹ́ bá wò nísìn ẹ rí pé true ni o torí pé Nàìjíríà ni wọ́n ṣe kí ni wọ́n gbé lọ tẹ́ bá ṣe fẹ́ mọ̀ lo ìsíkọ́ tó méjì yìí a ní function kan ní haru tí à ń pè ní kí ni o identical ẹ lè lo identical báyìí náà ẹ pé tí n bá ní identical so ti yé so tí wọ́n á kọ Nàìjíríà ẹ pé nǹkan object àkọ́kọ́ tí mo fẹ́ yẹ̀wò nìyẹn then deliverable 1 nígbà yẹn pé deliverable 1 yẹn deliverable 1 ṣe ń pé variable kan náà nìyẹn so tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ nísìn ẹ rí pé false òun náà ló ṣe kíni false òun náà ni ó gbé wá jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa so tá ti mọ̀ pé ọ̀nà àkọ́kọ́ tá lè mọ̀ gbà lo logical àwọn logical data wa tí à ń pè ní boolean true tàbí false ọ̀nà àkọ́kọ́ náà ni pé a lè mọ̀ wò bóyá condition kan ó ṣe kíni o ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ ọ̀nà kejì tá lè mọ̀ gbà lóhùn náà ni pé a lè fi mọ̀ compare so ti yé bá wọn tẹ́ ẹ máa ń lo àwọn comparison operator tá bá padà dé àwọn operator tá ní à ń pè àwọn kankan ní kíni o logical operator so ti yé bá wọn so àwọn logical operator yẹn àwọn tàbí tá ń pè ní comparison operator àwọn ní bóyá greater than tẹ́ bá ní greater than ní mathematics less than equals to so ti yé bá wọn so identical eléyìí báyìí less or equal to so ti yé greater or equal to gbogbo àwọn eléyìí wọn là ń pè ní logical operator gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí n bá mọ̀ pé 5 greater than 2 gbogbo àlá mọ̀ pé 5 ju 2 lọ náà so ti yé bá wọn kí ni ó mọ̀ gbé wá bá wọn ṣé true ni àbí false yóò mọ̀ gbé true wá 5 greater than 2 eléyìí ni o so 5 greater than 2 no eléyìí ló ń ṣe so 5 greater than 2 ẹ rí pé true ló gbé wá àbí ọ̀yà tí n bá rò pé 5 less than 2 ẹ rí pé kí ló wọ́n gbé wá yóò gbé false wá lọ́nà kejì tá a lè mọ̀ gbà lo logical operator náà nìyẹn ọ̀dà tí bá sọ pé 1 so ti bá is equal to 2 okay now ká tó lọ mẹ́ẹ̀ so nínú àwọn tẹ́ bá fẹ́ mọ̀ kọ true tàbí false nínú àwọn nǹkan mìíràn tẹ́ lè mọ̀ lò òun náà ni pé ẹ lè mọ̀ lo t tàbí f so ti bá t tàbí f náà sì yóò mọ̀ ṣiṣẹ́ fún true tàbí false ṣùgbọ́n mi ò ní gbà wá yànjú ká mọ̀ lo t àti f yìí torí nígbà mìíràn ẹ mọ̀ pa lè fẹ́ fi t àti f ṣe variable kó má jẹ́ pé yóò mọ̀ dàrú so ti ọ̀yà tí n bá rò pé 1 is equal to t báyìí ẹ mọ́ gbàgbé pé mo ní boolean gan tá bá ní ṣe pé true àti false ala lè fàṣàfúwé wọn gẹ́gẹ́ bí binary tó pé true mọ̀ jẹ́ 1 tí false mọ̀ jẹ́ 0 kí lẹ́lẹ́ òpele ó gbé wá true torí wọn gangan náà bó ni ó ṣe mọ̀ rí yóò mọ̀ rí gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí true bẹ́ẹ̀ tí má sọ pé 0 ń sìn ṣe pé 0 ń sìn false ni àbí so tí ó dẹ̀ sì jẹ́ true ajá sí pé false òun náà ni ó mọ̀ ṣe kíni o òun náà ni ó mọ̀ gbọ́ wá jẹ́ tílẹ̀ ń bá yé wa tàbá gbọ́ yé o ká lọ mọ̀ pé à ń pè nǹkan kan ní coercion màmá ṣàlàyé nísàlẹ̀ coercion náà ni pé kí ni o tó bá jẹ́ pé data kan mo mọ̀ pé true àbí false boolean ni bẹ́ẹ̀ mo fẹ́ sọ boolean di bóyá numerics tàbí character mo lè gbà sọ́dà pẹ̀lú àwọn function kan bóyá nísìnyí mo lè sọ pé as numeric ṣe pé mo mọ̀ pé numeric tẹ́lẹ̀ ìta ń pè ní kíni o bóyá bí àwọn nọ́mbà ni ó lè jẹ́ double ó dẹ̀ sì lè jẹ́ kíni o ó lè jẹ́ integer so mo lè sọ irú logical operator logical yìí tàbí boolean mo lè sọ òun náà di numeric so tó yẹ pé yóò máa jẹ́
as numeric t ẹ̀rí kó sọ́dá numeric ó gbé wá sí 1 ṣùgbọ́n tí mo fẹ́ ṣàlàyé níbí báyìí náà ni pé sẹ́wọ̀n pa sọ pé tó bá jẹ́ pé true àbí false true ó mọ̀ jẹ́ 1 false ó mọ̀ jẹ́ 0 bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn nọ́mbà yòókù ńkọ́ bá ti bá ní 5 6 7 8 9 10 láwọn nọ́mbà tó jẹ́ pé yàtọ̀ sí 1 àti 0 true náà ni gbogbo wọn mọ̀ jẹ́ ní logical type so tàbí boolean ajá sí pé 17 sí náà in tí a mi ó mọ̀ rí true náà ni ó mọ̀ rí sí mo bí à ń gbọ́ àlàyé yẹn yékéyéké so mo bí à ń gbọ́ àlàyé yẹn yékéyéké so ìyẹn náà ni tí à ń pè ní logical jẹ́ tí lẹ́yìn bá yé wa tàdé gbọ́ tí àṣàlàyé ń bẹ̀ yìí o àwa ẹ jẹ́ ká bọ́ sí tí à ń pè ní kíni o double tàbí integers tí à ń pè ní numerics ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí mo ní numerics wa ó lè pín sọ́nà méjì o alákọ̀ọ́kọ́ ó là ń pè ní double mo ní yóò mọ̀ sí kíni o decimal òun mọ̀ ní decimal point so tí bá so then a ní integer òun ní mọ̀ ní kíni o òun ní mọ̀ ní decimal point so no decimal point so tí mo ló kọ mìíràn tá lè mọ̀ fún double òun náà ní kíni o float tàbí ká pè ní float so tí so float so ó kọ mìíràn tá lè mọ̀ fún integer ntí ẹ̀ ó là ń pè ní kíni o bóyá bí whole number so tí so whole number mo á ṣàlàyé fún wa ìdí tó yẹ pé a lè mọ̀ pé àwọn méjèèjì ní numeric ọ̀nà ni pé tá a bá ń ṣe láyé àtijọ́ àmọ́ yóò mọ̀ ṣàǹfààní kọ́ yẹ pé nígbà pé bit la fi ń ṣiṣẹ́ tó bá jẹ́ pé a fẹ́ kó àwọn tó jẹ́ decimal ọ̀dà ká lò decimal lásán tó yẹ pé a fẹ́ lo àwọn eléyìí tó jẹ́ integer ọ̀dà ká lò àwọn integer tó rántí mọ̀ pé whole number náà ni wọ́n mo bóyá wa báwọn mo fẹ́ ṣàlàyé ìdí tá a fi mọ̀ pé méjèèjì náà nǹkan kan náà ló ń gbé wa nínú àwọn function tá a fi lè mọ̀ pé irú data type wo là ń ṣe so tí bá so à ń pè ní type of so tẹ́ bá ní type of yẹn ìtumọ̀ function yẹn yóò mọ̀ sọ irú data yẹn bẹ́ẹ̀ bá mọ̀ orúkọ rẹ̀ gan so tí so tẹ́ bá fẹ́ mọ̀ pé okay irú data olílé yóò mọ̀ sọ fún wa ẹ̀wọ̀ ilé yìí sì ṣe pé tí bá ní 300 gẹ́gẹ́ bí àpèjúwe kí lẹ lérò pé irú data ò ní 300 yìí numerics so tí bá ẹjẹ́ ayé wọn sí ẹ rí pé numerics náà mo dẹ̀ sọ fún wa pé numerics jẹ́ double but mo fẹ́ ṣàlàyé ẹ̀wọ̀ bí báyìí táyé pé bá ní 300.6 gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé double lélẹ́yìí náà so tí type of ẹ má bínú type of ṣe pé double lélẹ́yìí náà toró ní decimal point bẹ̀tẹ̀ bá rí ẹ̀rí pé kó double àti integer papọ̀ ó sọ di numerics ní ìsìn so tí bá so ìdí náà ni pé ní àrú wa gan tẹ́ bá fẹ́ wo wọ́n mọ̀ classify double àti integer wọ́n mọ̀ classify rẹ̀ gẹ́gẹ́ bí numerics so nínú àwọn kan mìíràn tá lè gbà máa wo irú data òun náà ni a tún ní function kan tá ń pè ní class so tí bá so a ní function kan so tó yẹ pé a ń pè ní class tá bá yẹ̀ wò pé class 300 ẹ máa wo ẹ rí pé numerics ló gbé wá ẹ máa wo eléyìí náà sì bá ní class 300.6 ẹ wò ẹ rí pé òun náà gbé numerics wá bẹ̀tì yàtọ̀ tó wà láàrin type of àti numeric ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n mọ̀ ń ṣe iṣẹ́ kan náà bẹ̀tì class òun wà specific ju type of lọ so ti ṣe pé náà ọ̀nà mìíràn tí mo fẹ́ mo lè sọ pé type of kápẹ́ bá sọ pé true ṣe pé true nsìn kí la lérò pé irú data type wo ni ṣe pé logical nìyẹn so lọ́nà gbàtẹ́lẹ̀ mọ́ wọ́n ipe irú data wo la fi ń ṣiṣẹ́ yìí la fi ń ṣiṣẹ́ báyẹn so ti yé báwọn so ẹ wá rí nọ́mbà ilé tó bá ní quotation bẹ́ẹ̀ ní sì mo kọ 3.5 ṣe pé mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan mo á fi sínú quotation mark àwọn nọ́mbà yìí kò ní mọ rí gẹ́gẹ́ bí kí ni o numerics tàbí double o a máa pa àwọn nọ́mbà yẹn ní character tó bá ti lè jẹ́ pé kí ni o ó bá ní quotation mark so ibẹ̀ yẹn máa ti wá lọ sí ẹlẹ́ẹ̀kẹrin tí a ń pè ní characters mo bá gbàgbọ́ láyé ẹyẹ báyìí so ẹ wá ra àwọn characters yẹn jẹ́ mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan bóyá bí àwọn letters ni o tàbí àwọn numbers tàbá kópọ̀ àwọn méjèèjì àwọn ni wọ́n jẹ́ characters ọ̀dà nínú àwọn data tẹ́ ń gbà ní Dangote refinery nsìn àwọn olẹ́lẹ́ òpin yóò máa jẹ́ character ń bẹ̀ day so lápẹẹrẹ character náà ni pé bí a ti bá ní Monday character ni o Gafari
character ni o, sex character ni, ẹ rí pé words ni, gbogbo tó bá ti ń jẹ́ bí words báyìí, tàbí string wà ní pé tí wọ́n bá pọ̀ báyà ní wọ́n ní sentence tó ti bá a máa pè wọ́n ní kíni o character. Ẹ pé kápẹ́ bá fẹ́ create engine, kápẹ́ wọ́n fẹ́ create variable kan tó ń jẹ́ tutor, so ti ẹ pé mo lè sọ pé Gafari tàbí kápẹ́ ní Logav, so ti ẹ̀kẹ́ tó lè mọ create character yẹn kí ni mo lè gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ rẹ̀, ẹ mọ̀ lo quotation mark. So ti quotation mark èyí tó ṣe gbọ́rọ̀ ní òkè sí léyìí tó kákò tó wà nínú word yẹn, tẹ́ bá lo léyìí tó kákò nínú word arúyìn ò ní rí o. Ẹ rí pé mo ti ṣe kíni o, mo ti fi Logav constant, ṣe pé tí bá fẹ́ mọ class variable yẹn, ṣe pé class tàbí type of, so nínú àwọn tá lè mọ lò náà ni pé ká lo function class yẹn. Ẹ rí pé kí ló gbé wa character, so ti bá so kódà ẹ lè mọ lo quotation yọ̀kan, ṣe pé double quotation mo lò ń bí báyìí, kápẹ́ bá sọ pé age àbí tí bá sọ pé day, tí bá ní variable kan tí mo pè ní day, tí máa pè ní Saturday, ẹ wá pèjúwe o, ṣe mọ̀ pé ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì ni pé mo fi quotation méjì mo fi bẹ̀rẹ̀ eléyìí, mo fi quotation ẹyọ̀kan mo fi bẹ̀rẹ̀ eléyìí, so ti bá wọn character náà ni. So ti bẹ́ẹ̀ bá lo quotation méjì tàbí bá lo quotation kan, character náà ni ó mọ̀ jẹ́. Ẹ máa wo tí máa lo type of tàbí tí máa wo class day nsìn, ẹ pé kí ni ó mọ̀ gbé wa náà, ẹ rí pé character náà ni o. So ti kódà tí bá ní number níwọ̀n gbà tó bá jẹ́ pé data yẹn tó bá ti lè wà nínú kíni o quotation mark, yóò mọ̀ rí gẹ́gẹ́ bí character ni. A ti mọ̀ pé 3.5 nípìlẹ̀ kíni double ni tóró ní decimal point àbí, ṣùgbọ́n gbà tó ti lè wà nínú kíni o quotation mark ó ti di character. So ẹ rí pé tí bá fẹ́ mọ̀ type of nsìn, type of number, pé variable number yẹn kíni ẹrù kíni ó mọ̀ jẹ́ fún nsìn, yóò mọ̀ jẹ́ character. Ìjẹ́ tí lẹ́yìn bá yẹ wà tá dẹ̀ ti gbọ́yé. Ìgbà kíni wá ní yàtọ̀ tó wà láàrin ká mọ̀ lo quotation yọ̀kan àti quotation méjì. Ṣé pé mo sọ fún wa nsìn bóyá tí bá lo quotation yọ̀kan tàbí tí bá lo quotation méjì, mo ti mọ̀ pé nǹkan kan náà òun náà ni màá máa ṣe kíni o ni màá máa get. So yà bá wọn ṣe mọ̀ pé a ti mọ̀ pé nǹkan kan náà la máa get. Kíni wá ní yàtọ̀ àwọn méjèèjì? Yàtọ̀ àwọn méjèèjì náà ni pé ṣé bá ní a lè yọ string látara character. So ti bá wọn bóyá nísìn tí bá sọ pé course, ṣé pé course wá ń sìn òun náà ni pé kíni o R programming in Yorùbá. Ẹ wọlé yìí o, ẹ rí pé character lòun náà ṣùgbọ́n string ni tó ra ti ní ìkójọ àwọn character, àwọn letters, àwọn words, R words kan, programming words kan in Yorùbá, ó ti di string báwọn. So bóyá nísìn mo wá ń bùkátà láti lo quotation kan láàárín, torí ìpìlẹ̀ ni pé tó bá ìpín bá ní character, máa fi quotation mark máa fi máa bẹ̀rẹ̀ rẹ̀, máa dẹ̀ mọ́ fi quotation mark máa fi mọ́ parí rẹ̀. Ó yẹ máa gbọ́, ẹja create variable mi o, tí variable yẹn wá jẹ́ Lugav's age is 25. Ẹ wọlé yìí nísìn, ẹ máa wo irú bíbà yìí nísìn, ìgbà tó jẹ́ pé mo ti fẹ́ lo quotation ọlọ́yọ̀kan, quotation mark ọlọ́yọ̀kan láàárín, gbọ́dọ̀ lo quotation mark méjì láti fi bẹ̀rẹ̀ àti láti fi parí mọ́. Ṣé n tún sọ? Ẹ wò ń sìn o, ṣé pé a ti mọ̀ pé bóyá bá tiẹ̀ lo quotation mark méjì àbí quotation mark ọyọ̀kan, ìkan kan náà lámọ̀ ni. Ẹ wò ń sìn, ẹ jẹ́ ń lọ ọyọ̀kan báyìí. Ṣé ti bá ẹ rí pé mo ti fọ ọyọ̀kan parí rẹ̀, mo ti fọ ọyọ̀kan bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ rí pé n tí ó mọ̀ fún wa kò ní dá epo ti gbẹ́rọ̀ wá. Ìdí tó fi gbẹ́rọ̀ wá ẹ mọ̀ wo ẹ̀jẹ̀ ìrọ̀nù, ẹ rí pé irọ́ lásán ni, any unexpected symbol, because ibi tí arú wọn ti gbé náà ni pé kí ni o, ó bẹ̀rẹ̀ látorí L ó parí sórí F. Tó láti mọ̀ pé quotation mark yóò mọ̀ ṣe kí ni, yóò mọ̀ bẹ̀rẹ̀ yóò mọ̀ parí. So ìtí mo gbìyànjú láti sọ ni tó wáyé pé mo bá bùkátà láti lo quotation mark ọyọ̀kan nínú string mi, gbọ́dọ̀ fi quotation mark ọlọ́yọ̀kan bẹ̀rẹ̀ tàbí parí rẹ̀ mọ́. Tó wáyé pé mo bá bùkátà láti lo quotation mark méjì nínú sentence mi, gbọ́dọ̀ fi quotation mark méjì bẹ̀rẹ̀ tàbí parí rẹ̀ mọ́. Àjásí pé lọ́nà àgbà tí mo lè ṣe ṣàtúnṣe léyìí náà ni pé kí n sọ léyìí di méjì. Ẹgbẹ́ tí bá ti sọ di méjì nsìn, ẹ rí pé yóò ṣiṣẹ́, ẹ pé ó ti gbé ẹ̀rọ yẹn lọ padà. Àtàbọ̀nà mìíràn náà ni pé kí n sọ eléyìí dọ́lọ́yọ̀kan
kó á jẹ́ pé àwọn tó bẹ̀rẹ̀ yẹn kí n sọ wọ́n di kíni o kí n sọ wọ́n dá méjì méjì so ti bá kí n sọ wọ́n dá méjì méjì so ọ̀nà ìgbà tá a lè mọ́ gbà lo àwọn méjèèjì nìyẹn ọ̀nà tá a lè mọ́ gbà lo méjèèjì nìyẹn ká mọ́ gbàgbé mo ní àwọn quotation mark gbọ́rọ̀ wọn náà ló jẹ́ pé a lè mọ́ ṣe kíni o wọn náà la lè mọ́ lo wá rí stringi character láti ṣe kíni o láti mọ́ ṣèrò pọ̀ àbí láti mọ́ yọ àwọn character kó àwọn character kó nu ara wọn kọ̀rọ̀ gbọ́ mo ti mọ̀ pé character ọ̀rọ̀ náà ní ṣe pé nínú èdè tá a máa ń sọ náà ṣe pé a lè sọ pé 2+2 ni a lè sọ pé Gàfárì plus lugaf àyàfi tó ayé pa bá fi Gàfárì àbí lugaf so nǹkan kan tó jẹ́ numerics ìtumọ̀ sọ́nsì ni pé ẹ mọ̀ wo tí bá ní 1+1 a mọ̀ pé 2 ni ó fún wa mànà torí 1 àti 1 double ní numerics ni wọ́n bẹ́ẹ̀ sí mo lè sọ pé cos plus sample tàbí kí n sọ pé cos minus sample gẹ́gẹ́ bí àpèjúwe so ẹ rí pé ìgbékúgbé ní ògbé ẹ rí pé sọ fún wa pé non-numeric argument to binary operator àyàsí pé tẹ bá fẹ́ mọ lo àwọn numeric operator yín nínú tẹ́lẹ̀ mọ́ lo fún òun náà ní kíni o àwọn numerics wa lọ́pọ̀lọpọ̀ gbà àwa lè mọ àlefẹ́ bùkátà pé a ṣe kíni o pé a fẹ́ combine àwọn character wa papọ̀ ẹ̀wọ̀ ilé nísìn bẹ́ẹ̀ cos pé variable kan ni kí ni variable yìí kí ni type ẹ̀ ṣe pé character ni o bẹ́ẹ̀ mo fẹ́ pa n tó wà nínú cos àti n tó wà nínú sample papọ̀ nínú tí mo lè fi mọ ṣe òun là ń pè ní kí ni à ń pè nǹkan kan ní paste function paste yẹn tẹ́ bá lo paste òun náà ní pé ẹ lè mọ pa àwọn méjèèjì papọ̀ ajá sí pé wọ́n fẹ́ papọ̀ pọ̀ pé paste so tí máa ní cos ẹlẹ́ẹ̀kejì sample so tí bẹ́ẹ̀ tí ẹ fi kọ́má sí abẹ́ fi space lẹ́yìn kọ́má abẹ́ fi sí kò sí nǹkan kan kò sí mínì kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe kíní o àwọn à ń pè kankan ní separator ẹ gbọ́dọ̀ ní argument kan tá à ń pè ní sep yẹn ní wọ́n á sọ pé irú separator la fẹ́ ní ẹ̀wọ̀n sí ká gbé bá kàn kọ separator yẹn tí máa kàn á kọ column lásán láì gbé nǹkan kan sí ẹ rí pé yóò kó méjèèjì papọ̀ ní ẹ ti rí ẹ rí pọkọ R programming in Yorùbá lugaf age ṣe pé kò fi space sí láàrin bẹ́ẹ̀ tí máa fẹ́ kó fi space sí láàrin mo lè space quotation yìí ẹ bọ́ síbi separator yẹn ẹ wá space yẹn ẹ pé mo ti space yẹn ní ìsìn ẹ wo ẹ pé ó ti fi space àwọn méjèèjì láàrin táyé pé kọ́má mo fẹ́ fi sí ajá sí pé kọ́má òun máa fi separate yẹn ọ̀yà ẹ jẹ́ wá ṣàlàyé nǹkan kan tí mo ti gbàgbé láti ṣàlàyé lẹ́ẹ̀kan mo ṣàlàyé fún wa pé a lè mọ lo double quotation àti single quotation ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ̀n tí n bá fẹ́ lo single quotation láàrin ọ̀rọ̀ yìí tún gbọ́dọ̀ fi single quotation bẹ̀rẹ̀ tàbí parí mọ́ bó wà ní tó wáyé pé bá tiẹ̀ fẹ́ fi bẹ̀rẹ̀ tàbí tí bá fẹ́ fi parí à ń pè kankan ní escape in tó gbé wá mí báyìí sí tó gbé wá mí báyìí ló jẹ́ ìrántí rẹ̀ o so à ń pè kankan ní escape ẹ wo bí báyìí ń sìn ọ́ ká pé a tún padà sí bí báyìí eléyìí nìsín ká pé mo tún wá lo double quotation sẹ́yìn bó ti sọ di error bẹ́ẹ̀ tí n bá fẹ́ kó gbé wá gẹ́gẹ́ bí error mo lè lo escape ẹ̀ escape yẹn òun náà ní kíni o òun náà ní dash àbí kí la ṣe dash ni àbí slash ní tí mo tẹ̀ slash ẹ rí pé a lè lo báyìí yóò dẹ̀ gbé answer yẹn wá kò ní gbé lọ ẹ dákun ẹ jẹ́ ká dìyẹn mọ́ so báyà níṣẹ́ àbáṣẹ fẹ́ fi ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ so báyà fẹ́ ṣe ní lóríṣiríṣi so a mọ̀ lo ní tí a ń pè ní kíni o ní tí a ń pè ní escape yẹn a dẹ̀ tí mo bá ṣe lè mọ combine àwọn character wa papọ̀ so òun náà ní níṣẹ́ báyìí a ti kọ́ àwọn data types mẹ́rin à ń pè wọ́n ní atomic data type tàbí primitive data type kí ni alákọ̀ọ́kọ́ tá a kọ́ wọ́n là ń pè ní logical a ní logical ó lè jẹ́ kíni o a tún lè pè ní kíni o boolean tí a ń pè ní true tàbí kíni tàbí false mo bá gbálà yẹn yékéyéké báwọn so ẹlẹ́ẹ̀kejì à ń pè ní character a ní character òun náà ní bí àwọn ọ̀rọ̀ so ti yé báwọn ẹ̀sọ́ àmọ́ aṣọ ara yìí pé tá a bá fẹ́ kọ character wa a gbọ́dọ̀ mọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o quotation mark bóyá quotation mark gbọ́rọ̀ ọyọ kan tàbí méjì so nínú àwọn data type mìíràn ta ní òun là ń pè ní double aláwọn làwọn nọ́mbà tó bá jẹ́ pé ó bá ní kíni o tó bá ní decimal point gẹ́gẹ́ bí àpèjúwe 2.5 2.4 aláwọn ilé wọ́n tún lè pè ní float so wọ́n lè pè ní float so nínú àwọn ẹlẹ́ẹ̀kẹrin ta kọ́ òun là ń pè ní integer so aláwọn eléyìí náà ni àwọn eléyìí tí ó bá ní decimal point a lè pè wọ́n ní
code number jẹ́ tẹ́lẹ̀ ń bá yé wa ó rọrùn láti gba kádàrá data kan fún mìíràn so ti yé báwọn mo ti mọ̀ ní ìsìn pé 3.5 kí ni data type wo ni o double tó ló ṣe kí ni o ó ní decimal point so bóyá arú mi tàbí bóyá bí tí mo ti gba data yẹn o bóyá nígbà tó ń design website yẹn wọ́n ń rí gẹ́gẹ́ bí kí ni o gẹ́gẹ́ bí character ni so ti adẹ̀ tí mọ̀ pé tá a bá fún arú ní tí ó yẹ ká fún yóò mọ̀ gbé kí ni wá yóò mọ̀ gbé error wá so àwa lè ṣe kí ni o a lè pè tí a ń pè ní coercion a ń pè ní type coercion so the coercion náà ni pé kí ni o in tí è ṣe nǹkan tẹ́lẹ̀ ẹ sọ́dá nǹkan míì lágídí data type kan tá ti mọ̀ tẹ́lẹ̀ ẹ sọ́dá data type mìíràn lágídí bí nísìn ọmọ kékeré kò fẹ́ mu ògì ẹ fi rọ so 3.5 ń sìn mo ti mọ̀ pé double ni bí a máa fẹ́ sọ di character mo ní function kan tí mo lè lò máa lè sọ pé as character ẹ padà mọ àǹfààní rẹ̀ tá bá dé àwọn data manipulation wa àbí tá bá analyze àwọn data wa tá bá dá àwọn practical session lẹ́rìí so wọ́n gbé as character ń sìn tí bá change sí 3.5 so ti ẹ máa wo tàbí kí n sọ pé age so ká pé age yẹn sì ń jẹ́ 3.5 ẹ mọ̀ pé kí ni type of age yóò mọ̀ jẹ́ ń sìn tá bá tẹ̀ double àbí so yóò mọ̀ jẹ́ double torí ó ní decimal point ọ̀yà mo lè change sí as character ẹ rí pé tí n bá ní as character age ìtumọ̀ náà ni pé tí n bá wá in tí type age jẹ́ nísìn ẹ rí pé ó ti gba aṣọ lára ó ti gba sọ double lára rẹ̀ ẹ rí pé ó ti wá sọ di okay as character age so ti yé bá ọ̀yà ẹ rí pé tí n bá wo type ẹ̀sìn so tí n bá wo type ẹ̀sìn ṣé mi ti ṣe àṣìṣe kan okay mo ń bọ̀ ẹja wo class here class of age báyìí ẹ ti rí ṣe ń pé numeric ni o so tí ẹ bá so ẹ máa wo tí mo gbìyànjú láti sọ lélẹ̀ ẹ wo eléyìí nísìn ká pé mo ní deliverable mi deliverable tó bá yẹ pé ó jẹ́ true a ti mọ̀ pé true boolean ni àbí mo á fẹ́ coerce ẹ̀ mo lè sọ pé as numeric true sorry deliverable so deliverable ẹ rí pé tẹ́ bá wo as numeric deliverable ní ìsìn àti ṣe àṣìṣe nínú àwọn tí mo deliverable so mo ti rọ́nà ẹ̀fà okay ẹ rí pé ó ti sọ da numeric kódà mo lè sọ pé as character so tí bá ń kí n kọ deliverable ó mi pé as character yóò mọ rí kíní ẹ̀ náà nísìn ẹgbẹ́ tí ń sọ di true padà gbẹ̀ kìí ṣe true lásán pé true yẹn true tó ní quotation ni àdẹ̀sọ pé tí nǹkan bá ti ní quotation a máa ṣe kíni o a máa pè ní character a máa pè ní character ẹ wá rí àwọn tó jọra wọn tàbí àwọn nọ́mbà tí ò bá jọra wọn a lè mọ ṣe kíni o a lè mọ coerce wọn papọ̀ so tí yé máa a lè mọ coerce wọn papọ̀ bẹ́ẹ̀ tá bá ń fi àwọn nọ́mbà tí ò jọra wọn tá bá ń coerce wọn papọ̀ yóò mọ fún wa ní eléyìí tó lágbára jù ń bẹ ní tí mo gbìyànjú láti sọ lélẹ́yìí ẹ jẹ́ ká dé factor ká tó ṣàlàyé àwọn ní tí mo gbìyànjú láti sọ máa so àti gbọ́ bá sì lè mọ lo coercions bá dẹ̀ lè mọ sí kíni o bá sì lè mọ force nǹkan kan bá sì lè mọ force nǹkan kan síbẹ̀ padà so ó jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ so ẹ yá bọ́ sí data structure gbàtà tí mo data type so data structures ẹgbẹ́ data structures wa so òun náà ní kíni o tá bá wà mú àwọn atomic kíni wa yẹn tá bá ń lò wọn láti fi ṣiṣẹ́ tàbí tá ń tò wọn papọ̀ ọ̀ là ń pè ní data structures in tó ń dà wọn là ń pè ní data structure
ní ọyọ kan nínú àwọn tá mọ̀ ṣàlàyé nínú data structure a ní vectors so tí yé bá a máa mọ̀ ọlẹ́ ọ̀kọ̀ọ̀kan a ní list a ní factors a ní matrices ọ̀dà àdẹ̀ ní data frame ọ̀dà ká mọ̀ tọ́pọ̀ wọ́n jẹ́ sí kó tó di pé a ti bẹ̀rẹ̀ sí mọ̀ analyze rárá so kí la ń pè ní vector ẹ̀rí vector yìí o kódà wọ́n máa ń pè ní kí ni o statistician paradise ìtumọ̀ náà ni pé kò sí ẹni tí ò ní sábà máa lò lọ́pọ̀lọpọ̀ ọgbà so ti but ní kúmọ̀ ohun tá ń pè ní vector náà ni kí ni o array kan ni o tó jẹ́ one dimensional so ti bá array yà ni pé ètò ẹwọ́n tí mo sọ ní sí ká pé prices nǹkan kan mo fẹ́ tò tàbí iye àwọn ọjọ́ yẹn ṣe pa ní Monday àbí tàdé fẹ́ mọ kọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan because nínú in tí agbọ́dọ̀ mọ ní tàbá ń ṣe arú òun là ń pè ní arú agbọ́dọ̀ mọ ẹgbẹ́ tó bá jẹ́ ọ̀lẹ tẹ́lẹ̀ kò sí láburú ń bẹ nínú tí arú ọmọ sí òun náà ni pé kí ni ó fẹ́ mọ kọ́ alọ́lẹ̀ ìtumọ̀ ọ̀lẹ tó fẹ́ mọ kọ́ náà ni pé agbọ́dọ̀ mọ wá ọ̀nà tẹ́lẹ̀ mọ gbà láti fi ṣe nǹkan kan ní kánmọ́kánmọ́ ṣe ìpé nísìnyí báyà fẹ́ kọ́ àwọn dé yẹn tí ìṣẹ̀fẹ́ mọ sọ́lọ́ ọ̀kọ̀ọ̀kan Tuesday so Wednesday Thursday tí wọ́n á fẹ́ kó wọn papọ̀ nínú àwọn tí mo lè gbà kó wọn papọ̀ ṣe pé ètò ni ètò la máa ń pè ní arrays that's why tá bá fẹ́ define matrices ẹ pé wọ́n ní array of numbers so array kan lélẹ̀ ètò kan lélẹ̀ bẹ́ẹ̀ tí ètò yẹn tó bá jẹ́ kí ni one dimension òun náà ni pé kò ní row kò dẹ̀ ní column kò dàbí table so tí tó bá jẹ́ pé array yẹn ó bá wà one dimensional gẹ́gẹ́ bí eléyìí tá a rí yẹn so òun là ń pè ní kí ni vector ẹ wá rí vector yóò a lè fi mọ kó oríṣiríṣi numeric sínú ó lè mọ gba numeric sínú ó lè mọ gba character sínú ó dẹ̀ sì lè mọ gba logical sínú so tí bó wá ní tí n bá fẹ́ mọ ṣe kí ni tí n bá fẹ́ mọ gbé nǹkan sí vector nǹkan ṣe pé Monday Tuesday Wednesday tí n bá ṣe fẹ́ mọ sọ pé day 1 ṣe pé nínú ọ̀nà tí mo lè ṣe ni pé kí n mọ sọ pé day 1 Monday kí n mọ fún ọ ní vector yẹn kí mo fún ọ ní variable ọ̀kọ̀ọ̀kan pé day 1 Monday day 2 Tuesday tí n bá ṣe fẹ́ mọ ṣe báyẹn ẹ mọ̀ pé lẹ́yìn yóò mọ̀ gba time mi adẹ̀ ti sọ pé nínú tí arú tó fẹ́ fún wa náà ni pé ká máa ya ọ̀lẹ náà ni pé ká mọ wá ọ̀nà tá a lè mọ gbà láti fi lè mọ ṣe nǹkan ní kánmọ́kánmọ́ so omi pé tí n bá fẹ́ kó gba àwọn kíní ìjọ nínú tí mo lè lò láti lè mọ kó wọn jọ náà ni pé kí mo gbé wọn sí ní tá à ń pè ní vector ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé vector òun mo ń pè ní kíní one dimensional array tá fi lè mọ sí kíni tó yẹ kó lè mọ store bóyá character tàbí numerics tàbí logical báyìí náà so tá bá fẹ́ kó eléyìí johnson function tá fi mọ kó nǹkan sínú vector ó là ń pè ní kíni vector c function c báyìí ẹ̀rí function c yẹn à ń pè ní concatenate náà ni pé kíni jẹ wọ́n papọ̀ ajá sí pé tí n bá sọ pé Monday báyìí Monday so tí wà Monday Tuesday Wednesday so tí wọ́n á ṣe kí ni mo lè fún ní ọjọ́ kan day ẹ̀tìrì ẹgbẹ́ day wá ń sìn ìtọ́jẹ́ ní ẹ̀rì tí bá padà lọ wá tí bá run variable yẹn so ẹ̀rì pé fún mi ní Monday Tuesday Wednesday ẹgbó tí kò gún ọjọ́ báyìí ẹ̀rí mo lè mọ in tí kíláàsì dé jẹ́ ẹ máa wo ẹ pé kíláàsì yẹn ní ìsìn ẹ ti rí ẹ pé character ló fún wa tàbí tí máa wo pé type of ẹ máa wo so ẹ rí pé character ni àwọn tó ṣe kíni àwọn tó wà ní inú rẹ̀ so but in tí mo fẹ́ fàyọ́ bíbá yìí òun náà ni pé denzin gbogbo àwọn tó kójọ tí mo concatenate papọ̀ yìí òun là ń pè ní vector kan ni bẹ̀ vector yẹn mo tún wá store rẹ̀ sínú variable tá ń pè ní day so tí àwọn ń pè nǹkan kan ní subsetting náà ni pé báyà mo bá fẹ́ máa mọ ìtọ́jọ́ ọ̀kọ̀ọ̀kan nínú wọn báyà ta alákọ̀ọ́kan bíbá yìí mo á lè sọ pé day so tẹ bá fẹ́ mọ báyà bí eléyìí tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ wá kọ báyìí ẹ wo square bracket yìí so ìtumọ̀ ìwọ̀n náà ni pé mo fẹ́ kó mú ta alákọ̀ọ́kọ́ wá ṣe pé Monday ló gbé wá fún mi yẹn ẹ jẹ́ ká lọ mọ indexing ní arú àti 1 ló ti mọ́ ń bẹ̀rẹ̀
sẹ̀ǹpá tá bá ń lo MATLAB gẹ́gẹ́ bí àpèjúwe 0 ni ó mọ jẹ́ element alákọ̀ọ́kọ́ but element alákọ̀ọ́kọ́ ní haru 1 náà ni ó fi bẹ̀rẹ̀ rẹ̀ so ti bá so day so mo lè lo 2 àyà sí pé 2 ìtumọ̀ náà ni pé element kejì ni ó gbé wá so ti bá ní element tó gùn gan bí a ní sí instead mẹ́ta ìmọ̀ ní bí 100 mo á fẹ́ kó gbé ti parí lásán fún mi mo lè sọ pé -1 tí máa gbé day of -1 sí so ti bá ẹ rí pé ṣe kí ni o so ń bọ̀ ẹ jẹ́ ká lo -2 ṣe mọ̀ ìdí tẹ́lẹ̀ ìṣe náà ni pé kí ni o kó yọ ẹlẹ́ẹ̀kejì kúrò ńbẹ̀ eléyìí là ń pè ní kí ni bá ṣe lè mọ mú àwọn index yẹn kódà kìí ṣe character nìkan ló lè kó sínú ó lè mọ kó àwọn numerics náà sínú ẹgbẹ́ tí bá kọ sí 1 2 3 ẹgbẹ́ ṣe kí ni o ó kó gbogbo wọn jọ náà lẹ́ẹ̀kan náà so ó kó gbogbo wọn jọ náà lẹ́ẹ̀kan náà kápẹ́ bá gbélé ní age ajá sí pé tí n bá fẹ́ mú character ẹlẹ́ẹ̀kejì ń sìn yóò mọ jẹ́ age square bracket 2 ẹ rí pé tàbí tí n bá sọ pé square bracket ẹ jẹ́ sọ pé 2 náà ẹ rí pé kí ni ó gbé wa tàbí kí n change eléyìí sí 7 kọ́mọ́ dàrú so ẹ rí pé tí n bá lo square bracket 2 so ẹ rí pé 7 ni ó gbé wa ẹ̀ náà ni pé mo fẹ́ mú element tó wà ní kíni o ní ipò ẹlẹ́ẹ̀kejì ẹ wá rí ìmọ̀ kan wá wà nínú numerics nínú vector yìí o a lè mọ ro àwọn element tó wà nínú vector papọ̀ a dẹ̀ lè mọ yọ wọn kúrò nínú ara wọn akálàṣe àti mọ̀ pé a lè mọ ro tàbí yọ àwọn element tó wà nínú character àbí character a lè mọ ro wọn papọ̀ torí wọn wà ní wọ́n ṣe numerics so bóyá tí n bá fẹ́ ro ẹwẹ́ lè sí mo ní c àbí tí n bá ní variable 1 tó jẹ́ age yẹn eléyìí jẹ́ vector tó ní element mẹ́ta báyìí so age ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ vector so tó wá ní element irú eléyìí báyìí so ti bá so a lè mọ ṣe kí ni o a lè mọ ro méjèèjì papọ̀ mo lè sọ pé age 1 plus age 2 bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí ẹ rí pé yóò mọ ro papọ̀ element wise ni ẹ rí pé ó lo element alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ element ẹlẹ́ẹ̀kejì element ẹlẹ́ẹ̀kejì bíbá element alákọ̀ọ́kọ́ variable alákọ̀ọ́kọ́ pọ̀ mọ́ element alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ló jẹ́ 1 plus 1 element ẹlẹ́ẹ̀kejì bíbá yìí pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì bíbá yìí ó ló fi fún wa ní 10 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ̀ bó ní tó wáyé pé size wọn bá dọ́gba ńkọ́ só lè rò ó papọ̀ ó yẹ já yẹ̀ wò sẹ́yìn pé variable alákọ̀ọ́kọ́ náà ni òun ní array yẹn element mẹ́ta ló wà ńbẹ̀ 173 eléyìí jẹ́ mẹ́ta ó yẹ já ro méjèèjì papọ̀ so ti bá so ẹ rí pé ó ṣe kí ni o ó kéré síra wọn so ó gbé ẹ̀rọ wá ọ̀dà tí máa gbé age 2 plus 1 ńkọ́ ẹjá yẹ̀ wò náà wò bí a yóò ṣiṣẹ́ ẹ gbé sí kí ni o òun náà ṣe kí ni kò ṣiṣẹ́ ajá sí pé ń tá máa rò papọ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ni o wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ sáìsì mìíràn ẹjá tún kọ́ function kan mi báyìí à ń pè function kan náà ní sum kápẹ́ mo bá fẹ́ ro gbogbo àwọn tó wà nínú age alákọ̀ọ́kọ́ papọ̀ bóyá nísìnyí a bá ní data kan àbá ní vector kan a wá fẹ́ ro gbogbo tó wà nínú bẹ̀ papọ̀ mo lè sọ pé sum ẹ pé sum yẹn ó ro ìtọ́kọ̀ kan wọ́n jẹ́ papọ̀ náà ni so ti bá wọn kódà mo lè wo bóyá age 1 mo lè lo comparison operator fún bóyá age 1 greater than age 2 a dẹ̀ sọ fún wa pé tá a wá lo comparison operator bóyá greater than àbí less than àbí equals to àbí gbogbo àwọn kan báyìí báyìí kí la lésì ìwo ni ó mọ̀ gbé wa kí la èsì wo la ní yóò mọ̀ gbé wa fún wa ta ni wọ́n sọ òun là ń pè ní kíni o òun là ń pè ní boolean àlàyé tí mo sọ ń bí báyìí ni pé ẹ mọ̀ tá bá ní ẹ wo àpèjúwe ní ìsìn age 1 ní ìsìn age 2 ní ìsìn tẹ́ bá ń compare àwọn tẹ́ bá ti lo comparison operator ní tí ó mọ̀ gbé òun náà ní bóyá true tàbí false but ẹ máa wo eléyìí ní ìsìn age 1 greater than age 2 ìdí tí ó fi lè gbé answer wọn bí báyìí náà ni pé méjèèjì ṣe kí ni ìkan jù kan lọ a dẹ̀ sọ fún wa pé kò lè compare yóò mọ compare tàbí àti ẹ̀ mọ rò wọ́n papọ̀ tó bá jẹ́ kí wọ́n jọ jẹ́ size kan náà bóun tó bá jọ jẹ́ kankan náà nǹkan ẹja wo ní tí ó tiẹ̀ gbé wa bá fẹ́ compare so ti wọn ajá sí pé comparison sí bí báyìí náà yóò mọ̀ sí element wise tẹ́ bá ṣàkíyèsí nísìn ẹ̀rí gbogbo false true false wá ìtumọ̀ náà ni pé wọ́n compare in tí ó jẹ́ element inú variable alákọ̀ọ́kọ́ pọ̀ mọ́
variable ẹlẹ́ẹ̀kejì ẹ kó jẹ́ 1 greater than 1 1 ò greater than 1 1 dọ́gba pọ̀ mọ́ 1 so tí bá ló fi return false sí bíbáyìí ẹ rí pé tí n bá lo comparison bíbáyìí sìn tí n bá lo ìsíkọ̀ tó méjì sẹ́yìn gbọ́n máa lóhun ló lè compare bẹ́ẹ̀ bí n tí a lè pè ní identity ẹ gbogbo eléyìí ní 2 torí 1 papọ̀ mọ́ 1 7 ọ̀dọ́gba bọ́ 3 ló fi return false níbi eléyìí náà so tí bá 3 àti 3 wọ́n dọ́gba ló fi ṣe kíni o ló fi return 2 so ló fi return 2 ẹ wá rí fún àwa tí a jẹ́ oníṣirò tí a ń tẹ̀lé wa so nínú àwọn àǹfààní tí a ń pè nínú àǹfààní vector náà nísìn òun náà ni pé a lè mọ́ lò gẹ́gẹ́ bí sequence náà ṣe pé nísìn ká pé n bá fẹ́ ro àbí n bá fẹ́ ní vector kan tẹ́ pé tí ó mọ̀ wà nú array vector ẹni pé nọ́mbà lórí 100 iṣẹ́ tí ń sẹ́ fi mọ́ sọ pé 1 2 3 4 5 tí wọ́n concatenate wọn papọ̀ báyìí ẹ ti get ẹ báyìí so ṣe pé yóò pẹ́ kí n tó kọ́ tán gan so ó lè ti rẹ̀ yàn so tí n bá ṣe fẹ́ mọ ṣe báyìí sí mo fẹ́ mọ lọ 1 2 3 4 5 6 7 8 9 tàbí kí n tiẹ̀ mú 10 kí n mọ́ fi dára mi láàmú so tí n bá ṣe fẹ́ mọ ṣe báyìí náà sí mo lè lo àwọn tí a ń pè ní kíni o so kólọ́mù yẹn so tí yíba so a lè lo kólọ́mù yẹn náà ẹ rí pé a dẹ̀ sọ fún wa pé nínú tí a fẹ́ fún wa ní arrow náà ni pé ká máa wọ́ ọ̀nà tó yẹ bá fi lè tètè mọ ṣe nǹkan ní kámákámá so in tí mo ṣe tó lọ́yọ̀ kọ̀ọ̀kan 1 2 3 4 5 6 7 8 9 10 yìí tí n bá fẹ́ kó wọn papọ̀ tí n bá fẹ́ kọ́ lẹ́ẹ̀kan láì dára mi láàmú mo lè sọ pé 1 colon 10 so tí yíba so ìtumọ̀ 1 colon 10 náà ni pé kọ́ mọ bẹ̀rẹ̀ láti rí 1 kó dẹ̀ sì mọ́ dórí 10 ó dà gẹ́gẹ́ bí ellipsis wa náà ni mathematics náà ni ṣe pé tí máa sọ pé 1 2 so tí máa lákọ̀ dot mẹ́ta nínú mathematics ìtumọ̀ náà ni pé ó dẹ̀ sì lọ dérí 10 yẹn so tí bá ṣùgbọ́n tá bá fẹ́ dára láàmú bí arú tí máa sọ pé C1 ratio 10 sí ó náà ni pé yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ bẹ̀rẹ̀ látòrí 1 yóò mọ̀ dé sórí 10 ẹgbẹ́ nǹkan kan náà ni ajá sí pé tí bá fẹ́ kọ vector kan tí ó wá jẹ nọ́mbà tó kó 1 dérí 1000 sínú so tí mo lè kàn sọ pé 1 ratio 1000 ẹ̀tìrì gbogbo ẹ̀ náà ló ṣe kíni o gbogbo ẹ̀ náà ló ṣe kíni o gbogbo ẹ̀ náà ló mú wa níbí báyìí ó generate vector tó ń bẹ̀rẹ̀ látorí 1 dórí 1000 sequentially ẹ má gbàgbé pé sequence ètò nọ́mbà kan tó tẹ̀ lófin pé lẹ́yìn nọ́mbà kan á tún máa mọ nọ́mbà tó tún kàn lẹ́yìn rẹ̀ lẹ́yìn nọ́mbà kan á tún máa mọ nọ́mbà tó tún kàn lẹ́yìn rẹ̀ bẹ̀bẹ̀ mo bá fẹ́ tamper pẹ̀lú àwọn eléyìí ńkọ́ ṣe pé 1 to 1000 ni sequence kan lélẹ́yìí àbí sequence natural number ni tó bẹ̀rẹ̀ láti rí 1 tó parí sí rí 1000 bó ni tó bá yí pé n bá fẹ́ kọ sequence kan tí mo fẹ́ kọ́ mọ bẹ̀rẹ̀ látorí 2 ọ̀yà báyà mo fẹ́ kọ́ mọ bẹ̀rẹ̀ látorí 2 mo fẹ́ kọ́ mọ tán sórí 6 báyà mo á fẹ́ kọ́ jẹ́ pé tí ó mọ jẹ́ common difference mi kọ́ mọ jẹ́ 0.4 ìyẹn bí AP ṣe pé AP1 sìn ó mi pé lẹ́yìn first term ní meanings first term yóò mọ jẹ́ 2 in tí ó mọ tẹ̀lé 2.4 ìtumọ̀ náà ni pé kọ́ mọ lé sí so ẹ lè ṣe náà à ń pè function kan náà ní sec yẹn náà ni pé sequence ẹ wá sọ pé from náà ni pé ibi tẹ́ fẹ́ kọ́ bẹ̀rẹ̀ argument yẹn yóò mọ sọ pé ibi tẹ́ fẹ́ kọ́ bẹ̀rẹ̀ to ibi tẹ́ fẹ́ kó tán sí so ti bá mo fẹ́ kó tán sórí 6 nísìn so ti length ẹ mọ́ gbàgbé pé length yẹn náà ni pé kí ni tí ó mọ jẹ́ common difference rẹ̀ òun náà ni 0.4 gẹ́gẹ́ bí àpèjúwe so ṣé mi ṣàṣe pẹ̀lú ṣé length báyìí ni ẹjẹ́ ọba mo bá ṣe rántí kìnìyàn so tẹ́ bá ti gbàgbé tí function kan jẹ́ ṣe pé tí mo sọ last week ẹ lè tẹ help báyìí ẹ tẹ question mark ẹ wá tẹ function yóò gbé gbogbo àwọn kìnìyàn wá ṣètìrì ẹ rí gbé sequence generation from náà ni pé bí tẹ́ ti fẹ́ kọ́ bẹ̀rẹ̀ so to so tiye by ẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ kí ló kọ rẹ̀ ní so length no ẹ má bínú báyìí ni ẹ wo ẹ pé tẹ́ bá wo bí help yẹn sìn báyìí ni ọ báyìí ni a fi mọ̀ ṣe common difference wa ọ̀yà ẹja wo ṣẹ́tìrì ẹ pé tàbí kọ́ ṣe lélẹ́yìí o ẹ rí pé first term mi bẹ̀rẹ̀ látòrí 2 nsìn second term yóò mọ̀ jẹ́ 2.4 so ti àjásí pé tẹ́yìn náà bá fẹ́ kọ bẹ́ẹ̀ béèrè sọ fún wa pé ká wá AP tó jẹ́ pé first term rẹ̀ ó jẹ́ 9
so ti last time ó jẹ́ 100 tí common difference dẹ̀ sì jẹ́ kí ni o tó jẹ́ di 15 bó lẹ́yìn ṣe ẹ lè gbé èsì sábàlá ìrísí ajásígbẹ́ tún lo sec function sec so ti yóò mọ̀ jẹ́ from láti wọ́n láti fẹ́ bẹ̀rẹ̀ 9 ó ti 2 ibo la fẹ́ kó dé sí ibo la fẹ́ kó parí sí 50 100 àbí ṣùgbọ́n a fẹ́ kó common difference yẹ kó mọ̀ jẹ́ kí ni o kó mọ̀ jẹ́ 15 ajásígbẹ́ lẹ́yìn 9 kí nọ́mbà tí ó tẹ̀lé ẹ̀tìrí ẹ̀rí pé 24 ẹ̀rí pé ó ń lo 15 mọ́ lórí 99 ó ń lo 15 mọ́ lórí 99 ẹ wá rí a tún ní function kan tẹ́gbà lè fi mọ́ repeat kankan bóyá gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá sọ pé rep ní repeat tẹ́ bá rántí bóyá nísìn tẹ́ bá ń ṣe kóòdì kan bẹ́ẹ̀ ń ka kóòdì ẹnìkan kódà kọ́ mọ́ kọ comment sí bẹ́ẹ̀ tó lo function kan tẹ́ mọ̀ nínú tẹ́bí lè tètè mọ́ rántí òun náà níbẹ̀ kan tẹ question mark tàbí kẹ́ lọ help ń bíbá tẹ́ bá ti tẹ question mark kẹ́ wá tẹ function sí rep ẹ mọ̀ wo ẹ pé yóò gbé kílé kan rep náà ní pé replicate element of vectors and list tẹ́ bá fẹ́ replicate nǹkan kan so ti bá so ẹ gbọ́ pé x in tẹ́ fẹ́ replicate times iye ìgbà tẹ́ fẹ́ fi replicate yẹ so ẹ pé yóò gbé usage rẹ̀ wá kódà mo ń gbé example wá ẹ ti rí argument yẹn a vector so ti bá so iye tẹ́ gbà tẹ́ fẹ́ ṣe kí ni o tẹ́ fẹ́ replicate yẹ bẹ́ẹ̀ ni sì ti bá gbé rep 5,3 ẹ ti rí ẹ gbọ́n repeat 5 lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn ọ̀yà jẹ́ ká tún á lo vector tá ti lò ń gbà yẹn so ti mọ̀ so ẹjá tún lo vector ká generate vector yẹn sequentially bẹ́ẹ̀ mo fẹ́ kó ṣe kí ni o mo fẹ́ kó mọ repeat number láti 2 dórí 5 kó mọ á repeat ọyọ kọ̀ọ̀kan wọn lẹ́ẹ̀márùn ẹ mọ̀ wo ṣẹ́tìrín tó ṣe sẹ́yìn pé nísìnyí báyìí eléyìí gangan 2:5 yẹn sì túmọ̀ náà ni pé yọ bẹ́ẹ̀ látòrí 2 dérí 5 2 3 4 5 but each yẹn náà ni pé lọ́yọ̀ kọ̀ọ̀kan yẹn ká máa repeat ẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn so ká máa repeat ẹ̀ ní ẹ̀márùn so yẹn náà nìyẹn kí n tún wá fi wá káàdì ètò yẹn lẹ̀ òun náà ni pé selection pẹ̀lú comparison a lè mọ̀ ṣe kí ni o a lè mọ̀ fi compare àwọn operator wa ẹ̀dẹ̀ mọ́ gbàgbé àwọn logical operator tí mo la ní a ní greater than less than ilé greater or equal to a padà mọ́ lò wọ́n tá bá débi ìgbà tá bá fi rọ́ṣẹ̀ méjì sínsìn gbogbo àwọn kíní yẹn mọ àwọn ìwúlò rẹ̀ bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ so that tá bá ti ń padà dé àwọn data kan tí bá ti ń dákọ ní pé vector lílé yìí character lílé yẹn ni mo wò pé kí ló ń jẹ́ vector kí ló ń jẹ́ character so tí bá so eléyìí òun náà ni pé kíni o equal to òun la fi máa ń wò bẹ́ẹ̀ nǹkan kan ṣe kíni bẹ́ẹ̀ nǹkan kan wọ́n dọ́gba comparison operator bó ní tẹ́ bá fẹ́ ṣe not equal to ńkọ́ àti ìrántí kan not equal to òun náà ni ẹ̀tẹ̀ exclamation mark báyìí àti is equal to ajá sí pé tí wọ́n bá sọ pé 5 not equal to 6 adẹ̀ sọ fún wa pé tá bá lo comparison operator kí ni ọmọ gbé wá data type ní ọmọ gbé wá logical ẹ̀rí pé tẹ́ bá lo eléyìí ní ìsìn 5 not so mo fẹ́ lo vector kan mo fẹ́ fi compare ń tó pọ̀ àbí mo fẹ́ lo vector kan mo fẹ́ fi compare number kan ẹ̀wọ̀ lẹ́yìn sí mo ní 1 2 5 greater than 3 ẹ pé mo ní kí ni ọmọ ṣe element wise yóò fi 1 yóò fi wo 3 yóò fi 2 yóò fi wo 3 yóò fi 5 yóò fi wo 3 yóò dẹ̀ máa ṣe kí ni o yóò mọ̀ gbé wọn wá ní ìtí à ń pè ní kí ni yóò mọ̀ gbé boolean wá fún èsì iṣẹ́ wa so pẹ̀lú ògo Ọlọ́run bá a máa dúró bíbà yìí ní alẹ́ tòní torí àkókò adẹ́sìmọ̀ tẹ̀síwájú pẹ̀lú àwọn data structure mi lọ́sẹ̀ tó ń bọ̀ lágbọ́ Ọlọ́run bá kí la ṣàlàyé lè ní òun náà ni gẹ́gẹ́ bí èdè wa tá a máa ń sọ tàbí àwọn sentence wa tó jẹ́ pé a mọ́ ní àwọn part of speech yẹn a ní part of speech ní tí wọ́n ń da sentence yẹn a lè ní noun a lè ní pronoun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn data tá a fi mọ̀ ṣiṣẹ́ tàbí àwọn object wa náà ni a lè ní a ní arúwa object oriented programming ni so tiye mo dẹ̀ ṣàlàyé mo ṣàfiwé object gẹ́gẹ́ bí ọkọ̀ wa a nínú ọkọ̀ yẹn a lè mọ ní àwọn ẹwà tọkọ̀ òun ní bóyá color rẹ̀ ni o
so tí bá àbí iye ọdún tí wọ́n rà ní o aláwọn yẹn la máa pè ní data wa. Mo tún lo àpẹẹrẹ Dangote náà, so gẹ́gẹ́ bí refinery tí wọ́n ṣẹ̀ ṣí ẹ̀rí pé a lè mọ tí wọ́n wá gbà yín gẹ́gẹ́ bí data analyst ń bẹ̀ nínú àwọn data tẹ́ lè mọ ní òun náà ni pé kí ni o ọjọ́ eléyìí tí wọ́n lòdù epo, irú epo ni wọ́n lòdù, so tí bá wọn so ṣé wọ́n lòdù ẹ̀ ní Nàìjíríà ni àbí bẹ́ẹ̀ kọ́, so tí èló ni wọ́n ń ta àwọn epo yẹn a ní iye àwọn tí ọmọ jẹ́ kí ni tí ọmọ jẹ́ àwọn data ta nìyẹn. Àwa láwọn data yìí náà ó ní àwọn classes, àwọn ìpín wọn ní haru, so tí a ní àwọn ìpín wọn ní haru. Ìpín alákọ̀ọ́kọ́ òun náà là ń pè ní kí ni o double, a ní double náà ni nọ́mbà tó bá jẹ́ pé ó ní decimal point, a ní integer, double yà tún lè mọ̀ pé ní float, so tí ẹ máa so a ní integer, so òun náà ni eléyìí tí ó bá ní decimal point, a ní àwọn méjèèjì a lè mọ̀ pé wọ́n ní numerics tó lá ní ìgbà àtijọ́ òun náà ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sòpin ya méjèèjì wọn torí pé bit tí double ọmọ lò yóò mọ̀ ju numeric lọ. A tún ní character tó bá yẹ pé àwọn words la fẹ́ mọ̀ ṣe kí ni o là ń sọ̀rọ̀ nípa wọn, a dẹ̀ ní logical tí a ń pè ní boolean. So a ṣàlàyé bá ṣe lè mọ̀ kó àwọn kọ̀ọ̀kan jọ, a dẹ̀ ṣàlàyé vector tí a ń pè ní one dimensional array tá a fi lè mọ̀ kó wọn jọ. Ṣùgbọ́n tí mi rántí ṣàlàyé ká tó parí òun náà ni pé inú tá a bá fẹ́ kó vector jọ àwọn data tó bá jọra wọn la lè kó jọ, so tí bá tá a bá fẹ́ kó vector jọ àbí tá a bá fẹ́ create vector bẹ́ẹ̀ ni vector nsìn mo ti mọ̀ pé array kan ni o, gbogbo àwọn tí ó mọ̀ jẹ́ data tí ó mọ̀ wà nínú vector yẹn wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ kankan náà. So bẹ́ẹ̀ ni sì mo bá fẹ́ kó àwọn numerics jọ gbogbo wọn gbọ́dọ̀ jọ jẹ́ numerics, so tí bá so tí n bá fẹ́ kó character jọ wọn kò gbọ́dọ̀ jẹ́ àmúlùmálà, tó bá jẹ́ àmúlùmálà yóò kó a sí ẹ̀dá eléyìí tí ó ṣe kí ni o eléyìí tó lágbára jù ni. Mo bẹ gbá láyé yẹn yékéyéké báyìí, so ẹ dákun ẹ jẹ́ kí n ṣàlàyé yẹn rántí ṣàlàyé yẹn ká tó parí so that a mọ̀ pé a ti parí vector ń bẹ̀. So òun náà ni ẹ wo eléyìí nìsín ẹ rí pé c nìsín, so mo ní 1 àbí 2 3 ṣe ń pé vector òun lélẹ̀ numerics ni gbogbo wọn, but ẹ wọ eléyìí sí ká gbé bá ní c 1 2 ẹ wọ ẹlẹ́ẹ̀kejì yìí nìsín ṣe ń pé element ẹlẹ́ẹ̀kejì yẹn character ni tí n bá lòdò ilé ẹ máa wo ẹ rí pé orí gbogbo ẹ̀ sí kíní o orí gbogbo ẹ̀ sí character, ó ti kọ́ á sí gbogbo ẹ̀ sí character. Ní tí mo gbìyànjú láti sọ náà ni pé tẹ́ bá ń save sí vector ó gbọ́dọ̀ mọ jẹ́ data kan náà, tí ò bá ti jẹ́ data kan náà tó bá jẹ́ pé data yẹn jẹ́ àmúlùmálà yóò mọ kọ́ á sí ẹ̀sẹ̀ léyìí tó borí jù, tó rà á ti mọ̀ èwo ló borí jù ń sìn èwo ló jẹ́ superset ẹlẹ́ẹ̀kejì, a ti mọ̀ pé a lè mọ̀ kọ́ character àbí a lè mọ̀ rí double nínú character. Lọ́nà tá a lè mọ̀ gbà rí double nínú character náà ni pé kí n mọ̀ gbé sí quotation mark yóò di character, so tí bá ló fi kọ́ àṣẹ sí character character ò lè mọ̀ dá numerics. Ok ẹ jẹ́ fún alápẹ̀rẹ́ nsìn kí lẹ lérò pé lè yóò jẹ́ bóyá nísìn tí n bá ní vector kan tó wá kó double àti integer sínú bóyá nísìn mo ní 3.5 4 kí lẹ lérò pé yóò gbé eléyìí sí, yóò kó àṣẹ sí double tó rà ti mọ̀ pé double ń sìn superset integer ló jẹ́. Ẹ mọ̀ gbọ́ double tàbí float yé sí rational number, ṣe pé tá bá ń tò a ní natural number, so tí bá àwọn bóyá bí 1 2 3 4 a ní integer èyí tó jẹ́ positive negative àti 0, lẹ́yìn integer a tún ní kíni o a ní rational number lẹ́gbọ́n àwọn méjèèjì tí mo ti dákọ yẹn, so tí bá so in tí mo ń gbìyànjú láti sọ ni pé tó bá jẹ́ pé in tó wà nínú vector yín bá jẹ́ àmúlùmálà yóò mọ̀ kọ́ àṣẹ sí eléyìí tó lágbára jù. Pẹ̀lú ògo Ọlọ́run bá mọ̀ dúró mi báyìí mi mọ̀ tá bá rẹ̀ tó ní ìbéèrè kan àbómìíràn kó tó di pé a parí. So ìgbà tí ó bá sí ìbéèrè mìíràn máa fi in tí ó mọ̀ jẹ́ iṣẹ́ àmúrelé wa máa fi sọwọ́ sí wa. Mo dúpẹ́ pọ̀ lọ àgbà tí a darapọ̀ mọ́ alẹ́ ni, so tá dẹ̀ fi ètò náà sọ wá jẹ́ tá fi ètò náà sọwọ́ tá bá rí ẹnìkan àbẹ́lò mìíràn tó lè fún wa ní ìmọ̀ràn tí kíláàsì wa yìí tí ó tún fi yanrantí jù báyìí lọ ẹ lè fi èsì sọ ẹ lè gbìyànjú láti kàn sí mi ní orí ẹ̀rọ WhatsApp mi
so mo dúpẹ́ pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lónìí o a máa pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàárọ̀.